Olódùmarè mà dá nǹkan o. Ṣé orí tó ń wò lójú máwòmáwòrán yìí tí mò ń fàdá ṣá pàpàpà yìí, ìyẹn ni àpáta. Àpáta, irú àpáta wo wá ni? Àpáta tó wù sójú ọ̀nà. Ṣé o mọ̀ pé téèyàn bá ń lọ láàrin ọ̀nà, nígbà míì ẹ rí àpáta láàrin ọ̀nà. Tó bá ti rí, ṣé o ti rí bí mo ṣe ń fi fídíò yìí hàn? Ó rí i pé ojú ọ̀nà tẹ́sẹ̀ ń gbà, àpáta tó wà láàrin ojú ọ̀nà tẹ́sẹ̀ ń gbà, ó ní mo fi fídíò yìí ni mo fi ń hàn yìí. Kí lo wá máa ṣe? Báwo lo ṣe máa lò ó? Sórí àpáta ojú ọ̀nà wúlò gan-an nílẹ̀ Yorùbá. Yorùbá nílò ó mà wúlò. Ó lè lo àpáta ojú ọ̀nà láti ṣiṣẹ́ tá a fi ń pè, Yorùbá máa ń pè ní iṣẹ́ ààbò adójútòtá. Iṣẹ́ ààbò adójútòtá. Bí mo ṣe ń fi àdá ṣá àpáta yìí, sọ́ọ́rí pé ó fẹ́ máa yọná. Sọ́ọ́rí bó ṣe ń yeruku. Ohun tó nílò náà ni díẹ̀ tó bá ti jábọ́ tàbí tó bá ti rí fọ́ lára àpáta tó wà lójú ọ̀nà. Tó bá ti rí díẹ̀ lára àpáta tó jábọ́ tàbí lára àpáta tó bá ti rí díẹ̀ fọ́ nínú àpáta ojú ọ̀nà, ló bá parí. Ohun tó wá kù tó máa wá, wàá wá odidi atare kan, wàá wá àrígiṣẹ́gi kan, odidi atare kan, wàá sì wá àrígiṣẹ́gi kan. Ó wàá jó atare àti àrígiṣẹ́gi yìí, ò ní jó dérú. Wàá jó. Tó bá ti wá jó, sórí ìwọ̀nba tó bá ti rí, ó lọ̀ ọ́ lọ́tọ̀. Ó wàá dàpọ̀ mọ́ ìjógun atare àti àrígiṣẹ́gi. Ó wàá mix gbogbo ẹ̀ papọ̀. Mẹ́tẹ̀ẹ̀ta á wàá mix ẹ̀ papọ̀ tó máa blend papọ̀, ló bá parí. Ọ̀pọ̀ epo pupa ni Yorùbá máa fi lò ó. Ṣùgbọ́n wá ní bí Yorùbá ṣe máa ń lò ó. Ká sọ pé o fẹ́ lò ó, èní lo ṣe, tàbí ọjọ́ tó bá ti wọ̀ tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí lò ó, wàá wá bu díẹ̀, wàá dá sọ́nà mẹ́ta, wàá dá ìjógun yẹn àti àpáta tó ti lọ̀ yẹn, wàá dá sọ́nà mẹ́ta. Wàá lò kan lónìí. Tó bá lò kan lónìí, ó wàá dúró, yóò di ọ̀túnla. Ó tó fi epo lo ìdákejì lọ́túnla. Ó ti fi epo lo ìdá kan lónìí. Tó bá di ọ̀túnla ọjọ́ kẹta, ó fi epo lo ìdákejì. Ó wàá bẹ̀rẹ̀ sí ka ọjọ́ mọ́kànlélógún láti ọjọ́ kẹta yẹn. Ó wàá bẹ̀rẹ̀ sí ka 1, 2, 3, 4, 5, 6 tó máa pé 21 days. Torí lẹ́yìn 21, ọjọ́ tó bá pé 21 days gẹ́gẹ́ yẹn, ọjọ́ yẹn ni wàá wá lo ìdá kẹta. Ọ̀gbọ́n mi, ó lò kan lónìí, ó lò kan lọ́túnla fápẹ́rẹ́ ni o. Tó bá ti wá dọ̀túnla yẹn, ó wàá bẹ̀rẹ̀ sí ka 21 days. Tó bá ní kó kà á lónìí, ó máa jẹ́ 3 plus 21, ó máa jẹ́ 24 days látòní. Ó tí ì gẹ́tì ẹ̀ bó ṣe máa lò ó nìyẹn. Lágbára Elédùmarè tó bá fepo lò bẹ́ẹ̀, báráyé bá gbẹ́rù, wọn ò ní gbèrú ọ látẹ̀yìn. Báráyé bá dirù kalẹ̀, wọn ò ní ìdílé ọ lórí láburú. Báráyé bá mú bi dání, wọn ò ní fi pè ọ́ kó dórí rẹ̀. Láṣẹ Elédùmarè. Má gbàgbé o, o lè ra ọṣẹ ajẹ́gùn nílé iṣẹ́ The FM Herbal Ventures. 20,000 naira péré lọ́ṣẹ ajẹ́gùn wá nílé iṣẹ́ The FM Herbal Ventures. Wọ́n tó máa ń lo òògùn tó ní ìjẹ́ lára ẹ. 20,000 naira péré ni. Nàláì. Ọjẹ́ tíra ẹ̀ wò, káyé ó mọ̀ fi nǹkan ṣe ọ́. Ọṣẹ back to sender tó dájú ń bẹ, ọṣẹ arọ́bí tó dájú ń bẹ nílé iṣẹ́ The FM Herbal Ventures tó jẹ́ package product nílé iṣẹ́ The FM Herbal Ventures. Oríṣi mẹ́ta ni package product ọṣẹ back to sender tó wà nílé iṣẹ́ wa. Ìkan wà tó jẹ́ 50,000. Yorùbá mọ̀ ń sọ wọn ní bárìkì ṣẹ́gi bá ṣẹ́gi tán wọ́n lórí ara ẹ̀ ní fi rù. Bẹ́ẹ̀ lùlú bá fàjò orí ara ẹ̀ ní fi rù. Ìkan wà tó jẹ́ 70,000. Bọ́mọdé bá darí sapá wọn lápá pa, bó bá darí sọ̀rókò wọn níròkò kó, bó bá darí sọ̀rú wọn rùkú wọn relé ni. Ìkan wà tó jẹ́ 200,000 naira. Fẹ́ pè mí sí nọ́mbà wa yẹn. 090 65 63 61 84. Àlàáfíà Olódùmarè ò ní fi ọ́ lẹ̀.